A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti ké sí àjọ òṣìṣẹ́ fún ìpàdé kíákíá láti gbégi dínà ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀-èdè tí àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò kéde rẹ̀ lánàá wípé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 3 oṣù kẹwàá ọdún yìí. Àwọn méjèèjì yìí ni wọ́n kéde ìyanṣẹ́lódì aláìlópin lánàá láti lè fi ẹ̀hónú wọn hàn sí bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti pèsè ohun amáyédẹrùn fún àwọn òṣìṣẹ́ lẹ́yìn àyọkúrò ìrànwọ́ epo. Ṣùgbọ́n mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé àwọn yóò ní ìpàdé pẹ̀lú àwọn adarí àjọ òṣìṣẹ́ kí wọ́n tó ti ilẹ̀kùn mọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè. Agbẹnusọ fún mínísítà òṣìṣẹ́ Ọlájídé Ọ̀ṣúndùn ni wọ́n ti fi ìpàdé sí ọjọ́ Ìṣẹ́gun tí ó ń bọ̀. Kókó ìpàdé yìí yóò dá lórí ọ̀rọ̀ ìyànjú Ààrẹ Bọ́lá Tinubu sí ọmọ orílẹ̀-èdè fún àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà. Tinubu ni wọ́n ń retí kó ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ lórí ohun amáyédẹrùn fún àwọn òṣìṣẹ́ láti fi sàmì ayẹyẹ ọjọ́ òmìnira. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Ọ̀ṣúndùn ti sọ fún akọ̀ròyìn wípé ohun méjì tó ṣe pàtàkì jùlọ tí òṣìṣẹ́ ń béèrè ni wọ́n ti fi síwájú ìjọba. Ó tẹ̀síwájú wípé mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Simon Lalong ti bá ọ̀kan nínú àwọn ìní àjọ òṣìṣẹ́ pàdé ní èyí tí ó ní í ṣe pẹ̀lú yíyọ̀ǹda kúrò lágọ̀ọ́ ọlọ́pàá. Ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Association of Road Transport Workers Tajudeen Bárúwá pẹ̀lú àwọn 21 mìíràn ni wọ́n fi sí àhámọ́ ọlọ́pàá lórí ẹ̀sùn wípé wọ́n dá wàhálà sílẹ̀ láwùjọ. Ọ̀ṣúndùn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbéèrè kejì ni ó ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́, bí ó ti tẹnu mọ́ wípé àwọn kò ní fi ààyè gba ìyanṣẹ́lódì mìíràn nítorí ìjọba ń ṣiṣẹ́ takuntakun láti bá ìní àwọn òṣìṣẹ́ pàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ ní bárẹ́kè ọlọ́pàá ti ẹkùn Warri ìpínlẹ̀ Delta bí ọmọkùnrin ọmọ ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó ń gbé ní bárẹ́kè yìí ṣe gún ẹnìkan pa látàrí èdè àìyedè nínú bárẹ́kè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọmọ ọlọ́pàá afẹ̀sùnkàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Destiny Ogbantu, akẹ́kọ̀ọ́ iléèwé gíga Madonna University, ni ó bínú sódì gún alájọgbélé tí orúkọ rẹ̀ ń jẹ́ Onyebuchi Emeka pa. Ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé ní ọjọ́ 22 oṣù kẹsàn-án, ọjọ́ Ẹtì tí ó kọjá. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé láàrin ìjà ni Destiny ti sáré gun òkè ibùgbé bàbá rẹ̀ lọ mú ọ̀bẹ àti dágà. Bí ó ti sọ̀kalẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí lé Onyebuchi kiri títí ìyẹn fi ṣubú sínú kòtò ìdaminù. Wọ́n ní lójú ẹsẹ̀ ni Destiny gún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn tí ó fi wọ igbá àyà rẹ̀. Wọ́n gbé Onyebuchi dìgbàdìgbà re ilé ìwòsàn, ṣùgbọ́n àpọ̀jù ẹ̀jẹ̀ mú Onyebuchi jọlọ́run nípè lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí ó délé ìwòsàn. A gbọ́ wípé bí ìyá afẹ̀sùnkàn yìí ṣe rí wàhálà tí ọmọ rẹ̀ dá sílẹ̀ ni ó sáré kó ẹrù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ sá kúrò nílé tí ẹnikẹ́ni kò sì gbúròó rẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ṣùgbọ́n bàbá rẹ̀ tí í ṣe rìpẹ́tọ̀ ọlọ́pàá ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn tí ọmọ rẹ̀ dá sílẹ̀. Ní báyìí, àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹkùn ti ìpínlẹ̀ Delta, Nigeria Civil Rights Council, ti dá sí ọ̀rọ̀ náà bí wọ́n ṣe rọ iléeṣẹ́ ọlọ́pàá láti má ṣe tẹ ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Alákòóso ikọ̀ agbègbè Ojúmúdẹ Bishop ni ó darí ìfẹ̀hónúhàn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá agbègbè bí wọ́n ti béèrè fún ìdájọ́ tí ó tọ́. Bákan náà ni wọ́n rọ iléeṣẹ́ ọlọ́pàá kí ó kàn pa fún bàbá afẹ̀sùnkàn láti pèsè ọmọ rẹ̀ tipátipá kí ó kojú òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú gbogbo gbèdéke tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú fún àwọn awakọ̀ àjàgbé ojú pópó Òṣòdì sí Àpápá láti fi ojúnà yìí sílẹ̀ tàbí fojú winá òfin, níṣe ni àwọn awakọ̀ àti jàǹdùkú ojú pópó yìí ṣẹnu gbálágún sí ìlérí gómìnà. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ẹtì tí ó kọjá ni Sanwó-Olú ṣe àbẹ̀wò sí ojúnà yìí bí ó ṣe fún wọn ní gbèdéke ọjọ́ láti fi ojúnà yìí sílẹ̀ tàbí fojú winá òfin. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn díẹ̀ mú àṣẹ yìí ṣẹ, síbẹ̀ súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ túbọ̀ burú sí i bí àwọn jàǹdùkú ṣe padà sí ojúnà Mile 2
láì bẹ̀rù àwọn alámòójútó ojú pópó, ọlọ́pàá àti LASTMA. Àwọn awakọ̀ àjàgbé yìí kọ ọ̀rọ̀ gómìnà pẹ̀lú àwáwí wípé àwọn ti san owó fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí. Bákan náà ni wọ́n rọ gómìnà kí ó kọ́kọ́ mójútó ìpilẹ̀ṣẹ̀ ìṣòro yìí kí ó tó kọjú sí àwọn awakọ̀. Awakọ̀ kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Abdullahi sọ fún akọ̀ròyìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé àwọn awakọ̀ nìkan ni ará ìlú dá ẹ̀bi lù, láì wo ti ìyà tí àwọn ń jẹ lójúnà yìí. Ó ní wọn kò wo ti òṣìṣẹ́ ọlọ́pàá, LASTMA, NUPENG àti àwọn ọmọ asùnta tí wọ́n ń fi ojoojúmọ́ gba owó lọ́wọ́ wọn. Abdullahi wá rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti ní ìpàdé pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n bá lè rí ojútùú sí ìṣòro yìí. Àwọn awakọ̀ àjàgbé mìíràn ṣe àwáwí wípé ojúnà yìí nìkan ni àwọn lè wa ọkọ̀ gúnlẹ̀ sí nígbà tí ìjọba ò pèsè ààyè sílẹ̀ sí ibòmíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ sọ lánàá wípé àwọn kò rán ẹnikẹ́ni láti lọ ṣe ìdúnàádúrà pẹ̀lú àwọn adàlúrú. Bí a kò bá gbàgbé wípé gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Sulaiman Bala Idris nínú àtẹ̀jáde ọjọ́ Ajé fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé àwọn àjọ kan ń bá àwọn adàlúrú dúnàádúrà fún ìjọba àpapọ̀ láì jẹ́ wípé gómìnà mọ̀ sí i, bí wọ́n ṣe rọ ìjọba àpapọ̀ láti fagilé ìgbésẹ̀ yìí nítorí ó ń mú ìfàsẹ́yìn wáyé. Ṣùgbọ́n mínísítà agbèfọ́ba Mohammed Badaru Abubakar àti mínísítà ẹgbẹ́ rẹ̀ fún ìpínlẹ̀ Dókítà Bello Muhammad Matawalle sẹ́ àhesọ yìí. Wọ́n ní kì í ṣe òótọ́, ó sì lè ṣi ènìyàn lọ́kàn. Wọ́n ní àwọn kò rán ẹnikẹ́ni láti lọ ṣe agbẹnusọ fún ìjọba lọ́dọ̀ àwọn adàlúrú lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá. Mínísítà fi dá ará ìpínlẹ̀ Zamfara lójú wípé ìjọba yóò ṣe àgbàkalẹ̀ wọn tán ní kíákíá, bí ó ti fi dá wọn lójú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò JTF ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀ iléeṣẹ́ àti olókoòwò kógbá wọlé láìpẹ́ káàkiri orílẹ̀-èdè bí ọrọ̀ ajé ìwúlò ohun agbára ṣe sún owó dísù wọ náírà 1,100 naira. Pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè ní kọ́kọ́rọ́ tó túbọ̀ béyín ajá jẹ́ bí owó náírà ṣe túbọ̀ ń dìmẹ́rí sí i tako owó dọ́là ní ọjà pàṣípààrọ̀, tí ó mú kí owó afẹ́fẹ́ gáàsì náà lọ sókè sí i. Àjọ alágbàtà afẹ́fẹ́ gáàsì, the Nigerian Association of Liquefied Petroleum Gas Marketers, sọ wípé ó ṣeé ṣe kí iye owó kìlógíráàmù 2.5 afẹ́fẹ́ gáàsì tí ó wà ní ẹgbẹ̀rún 10 náírà tẹ́lẹ̀ wọ ẹgbẹ̀rún 18 náírà 18,000 naira. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọdọọdún ni iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì ń kógbá wọlé látàrí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, àwọn tí ọ̀rọ̀ kàn ní èyí lè túbọ̀ fa ìfàsẹ́yìn ńlá fún ọrọ̀ ajé àti ìpàdánù iṣẹ́ tí ó lè fa àdínkù owó tó ń wọlé fún ìjọba lọ́dọọdún bí wọn kò bá tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Wọ́n ní òfin àtúnṣe owó ni ó túbọ̀ kó bá ẹ̀ka yìí ní ìdá méjì ọdún yìí bí àwọn iléeṣẹ́ ṣe fojú wi àdínkù èrè lórí ọrọ̀ ajé. Èyí tí ó wá ga jùlọ ní ìṣòro iléeṣẹ́ amúnáwá tí iná ń fi gbogbo ìgbà dákúrekú fún lílò ní ilé-iṣẹ́. Èyí ti wá mú àwọn iléeṣẹ́ ná iye owó tí ó fẹ́ẹ̀ tó tírílíọ̀nù kan náírà lórí dísù láàrin ọdún 7. Wọ́n wá rọ ìjọba láti tètè gbé ìgbésẹ̀ tí yóò ṣe àdínkù sí àwọn ohun èlò iléeṣẹ́ wọn wọ̀nyí kígbá tó rún pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà tuntun fún ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN), Dókítà Ọláyẹmí Kàdóso ti sọ ìpinnu rẹ̀ láti ṣe àlékún owó tó ń wọlé fún ìjọba lọ́dọọdún Gross Domestic Product (GDP) sí tírílíọ̀nù kan dọ́là láàrin ọdún 8. Kàdóso sọ eléyìí nígbà tí ó ń dáhùn ìbéèrè nígbà àgbéyẹ̀wò rẹ̀ ní ilé ìgbìmọ̀. Àwọn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ni Emom Usoro, Philip Ikeazo, Muhammad Abdullahi Dattijo àti Bala Bello. Kàdóso sọ àsọdájú wípé ìgbìmọ̀ yóò gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti fi tú ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe.
Ó ní orílẹ̀-èdè kò lè ní ìlọsíwájú bí kò bá yanjú ìṣòro pàṣípààrọ̀ owó, bí ó ti sọ àsọdájú wípé àwọn yóò ṣiṣẹ́ takuntakun láti yanjú gbogbo ìṣòro tí ó rọ̀ mọ́ pàṣípààrọ̀ owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.